àlùmọ̀ ànábì ọlọ́run ló dìrì sọ fún wa yí pé ìjọ olóore ni wá pé kúntùn. Kuntum khayra ummatin ukhrijat lin-nasi. Ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkari wa tu'minuna billahi walau amana ahlul kitabi lakana khayran lahum. Minhumul mu'minuna wa aktharuhumul fasiqun. nígbà tó yẹ pé ànábì olóore la tẹ̀lé ọjẹ́ káàánú òdìjọ́ olóore yí pé ọlọ́run ní ẹ máa jẹ́ ìjọ olóore. Kuntum khayra ummatin. Al-Miskeen Bilah. مرحبا بكرامتي رأيتك شيء مرحبا بكرامتي رأيتك شيخي مرحبا بكرامتي مولانا المسكين بالله شيخي بزيادة ما تنسى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لا بين
ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. شهدت إذا أدعو باسمك سيدي محمد عبد الله إذن بي وأققت أسر بالأمين ميسر توازل بالمحبوب أيقن بسر صلاة الفاتحة وجوهرة بأنوار ذكر الله سيرا وقلت يا خير الأنام محمد وآلي وأصحابي وأنصاري أمدي وبهم طويلنا آيات جمالنا إلهي بالخير مسمى سليمان وبهم طويلنا آيات جمالنا إلهي بالخير مسمى سليمان. الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سيدنا ورسول الله عليه السلام الله. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتي لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم آمين. حرية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكيد الله أكبر. أي النبي محمد صلى الله عليه وسلم عليكم يا الله أتانوي وبا شيخ أحمد التجاني رضي الله تعالى عنه مولانا الشيخ الحاج إبراهيم النياس رضي الله تعالى عنه وبا شيخ أبو بكر الصديق المسكين بالله رضي الله تعالى عنه وبا صاحبي ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري تقبله الله برحمته آمين. وأبا مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الأدب رحمة الله عليه. اللهم ولا وبا àwọn bàbá tí wọ́n ti lọ tá a dárúkọ tí wọ́n wáyé tí wọ́n ṣiṣẹ́ tí Ọlọ́run ọba tó sì gbàgbọ́ wọn. bàbá wa marhum tó ní ìkàlẹ̀ yìí bàbá fadilatu Sheikh Ibrahim خليل الله المصطفى خليلي الملقب بعليلي رحمة الله عليه. اللهم
fìkẹ́kùn kẹ́ wọn Àmín. àbárkọ́lá àwọn ẹni ọlọ́run. Àmín. mo kí bàbá wa tí wọ́n ń jẹ́ aṣojú bàbá wa ìlú Ìlọrin àti gbogbo àgbègbè rẹ̀ ní ìkàlẹ̀ yìí. Kátúbẹ̀rẹ̀ kan sí kátúbẹ̀rẹ̀ kan sí Sheikh Sulaimon ọba tí ó ní kí èdè jẹ́ mùkù náà lápá ní sì lápá lọ ọlọ́run ò ní jẹ́ kí ojú àwọn àgbàlagbà ní bí ìdájọ́ ṣe tó ní tó burú jù lọ mẹ́ ní tó burú jù ìdájọ́ lọ ní kọ́ máa padà sẹ́yìn. Ẹni bá bá lè gbọ́n tàbí ẹ̀ máa lè yí bí bá máa lè jẹ́ máa lè yá bá ń padà lẹ́yìn tó burú jù dáadọ́ lọ lọ́wọ́ wá jẹ́ ọ̀rọ̀ wọn sẹ́yìn. Ní dáwà tó sójú ká àní padà sẹ́yìn. Ọlá àwọn ẹni ọlọ́run láti wà wá kí a bá wa ṣe bá wa Sheikh Abdulkadir. Wọ́n ní àlùwádàdó sírò àbí. Gbogbo ìtòwò náà ní máa bí bàbá ṣe àgbà ọlọ́mọṣàyà fi wọn. Bàbá ṣe tó ṣe lọ sí Siddiq, bàbá àgbà ní Sheikh Sọ́ọ̀lì, àwọn ló ní gbogbo sẹ́ẹ̀lì pátápátá nígbà tí wọ́n ṣe nígbà wọn bẹ láyé. Àwọn mẹ́ta sí mẹ́rin nínú gbà wọn ìṣẹ́lẹ̀ bá wọn. Bàbá Sheikh Sọ́ọ̀lì ṣe Sheikh Mustapha Aliyu gbogbo wa lè Yorùbá ní ìkànnì wọn bàbá ọlọ́run lórí lọ́tà ọlọ́mọṣàyà fi gbogbo alákọ̀ọ́lá àwọn ẹni ọlọ́run ó kí àwọn ọ̀dàlàgbà àwọn táwọn lórí wọn mẹ́tìrì wọn kó bẹ́ẹ̀. wọ́n á kí wàkílù mùsùlùmí ẹni tí ọ̀dọ́ ti kékeré yẹ. Sẹ́ni tí ṣe ọlọ́run. Bí oríire ṣe wá tó lè, èèyàn ṣiṣẹ́ gbàjọ́ mi, wọ́n á sì gáàsì yàn. Yóò kò ní bàtà pẹ̀lú oríire, àwọn ẹlọ́wọ̀n àti gbogbo ẹ̀dá ìgbẹ́ni tó pàbó. Ọ̀gá náà bàbá wọn ní ọ̀rọ̀ ọmọọ̀sán bí wọn. Wọ́n máa wà ní àìpọ̀ wá sí wọn sí wá sí lọ́wọ́. Ó wá wọ̀ tó wó ṣùpọ̀ lájá náà sí. Táwọn ìkàlà wọn máa bá ní. Ó ń ta sí kéwúkẹ́ ọ̀gá kéwúkẹ́ ó sì gba ẹni pé máa wù nísìnyí. Wọ́n á forí ní náà dáhìn lọ́lá ń bà mí. Àti èyí tí ẹ̀ sọ wàhálà kò tó rí. Àti ìtọ́lọ́ ní ó fi kàn lọ́rẹ́
ló ṣe tó lù nílẹ̀ ní ìrẹ̀ bá torí tí ẹ bá pé báyìí tẹ́jọ́ 100,000 òun wá sọ́ọ̀bù pẹ̀lú kádàrá tó wáyé ọwádé ibi gíga wọn. 100 ní 99 tó kú mọ́ òkè wòyí sí àdúrà tí wọn ní kọ́ padà wájú ní àwọn báàjọ wọn sí ilé ẹ̀kọ́. Al-Miskeen Bilah. Iṣẹ́ yóò wá sí níbi tó wà àwọn tí ò tún fi ní padà mọ́ iṣẹ́ kìíní kọ́. Lọ́sí á pé ẹni bá ti dókè láti mẹ̀tí òkè ní pàtàkì bọ́ á sí ẹ̀fí mẹ̀tí yẹn ọlọ́run wà kí ìwà ni. Ipò ní ṣe pẹ̀lú mọ̀kámà tó lè nípò iṣẹ́ omi ní mímọ́ olówó àwọn sọ́ọ̀lù mọ̀kámà àwọn tí wọ́n nípò lọ́dọ̀ lọ́nà aṣọ tí ìdáyé kó ló lè máa ní kankan tó sì lè dá gbóngbé ọwọ́ àwọn pé bí ó sì lè ọ̀gbọ̀dọ̀ kọjá àbẹ̀rẹ̀ òsì ní kọjá má nígbà tí ọba níwà tó tẹ̀ wọ́n má dẹ̀ tí ó fura. Bẹ̀rẹ̀ tí nígbà tí wọ́n bá ti níwà kí ni wọ́n fẹ́ dá lóṣì. Ìwà náà lọ́wọ́ wá bu wàkílù mùsùlùmí lọ́dọ̀ dàbí ètò gbogbo àwọn èèyàn wọ́n tẹ̀lé wàkílù gbogbo àwọn èèyàn wọ́n fẹ́ràn wàkílù gbogbo àwọn èèyàn wọ́n gbá lókùtì. Torí tó bá ti mú wa rí àyà kan nínú àgbà àyà ọ̀kan ó ṣí sílé ó sì síta ní pé àṣà àtọ̀ ọ̀húnná báàmù àmsìkì ìgbésẹ̀ wàkàmù ipò ní pé ọ̀yà àgbà ìyanu àtọ̀ ọ̀húnná fáwọn ní àwọn àmúṣepẹ̀ ìṣẹ̀wé ìṣe tó sì sì ló mẹ́ wà á tọ́lọ̀ fún ọlọ́run gbà. Mo fẹ́ kí àwọn àfáà náà Khalifa Ismail Al-Halili ọlọ́jà ní pẹ́ jẹ́ jẹ̀mọ́ Khalifa àbọ̀ alábẹ́kúta mú kí yóò ọlọ́run bá dúró tì í ìjọkó ikú gbogbo àwọn jàǹkà ni wọ́n wá ní òkú ọlọ́mọ́sà bá mi kí ogun ọlọ́run fún àwọn gbogbo ilé o ìgbà ẹ̀sìn kan wà lẹ́nu ọ̀gá àbá wa ti jẹ́ ọmọ pé bàbá wa ọjà sẹ́kì Muyideen làfà náà jẹ́ àfà wa gídá lò ọlọ́mọ́sà bá dùn sí gbogbo tí ń jẹ́ àwọn àfà alápapọ̀ ọlọ́mọ apọ́n ilé o gbogbo ẹ̀ láti ọlọ́mọjọ kan lọ́wọ́ yìí gbogbo ẹ̀ àgbàlagbà fún àtẹ pamọ́sà ní àwọn èèyàn ọlọ́mọsà bá pọ́n nílé ọba ọ̀la àwọn ẹ̀rọ gbogbo ẹ̀ ní jàmá alásàlátù àwọn ọlọ́run lọ́wọ́ gbogbo àjọ lọ́dọ̀ mọ́sùn ní ọjọ́ àbá ọlọ́nàbí wa Muhammad alfáwa Sheikh Musa Al-Balagh Al-Mubin olórí òní gbogbo ẹ̀ wá pétì Balagh Al-Mubin gbogbo àgbáyé lẹ́yìn àbọ̀lára wọ́n ń jọ sí wọ́n ti bí erin òṣìṣẹ́ fẹ́ bí erin náà ní òṣìṣẹ́ fẹ́ fún ẹ̀fà náà ní tọ́wọ́ àfọmọdé ní ó fi ọmọ àgùntà àbí ti máa lò ọ̀rọ̀ nọ́mbà tá a fà mú wáyé nílò nọ́mbà àti ètò mú wáyé nílò ọlọ́run wọlé àwọn ènìyàn ọlọ́run bàbá tó bí olóògùn kúkúrú àwọn mẹ́ta wọ́n máa ń wo ṣàṣì wọn bàbá sèlú sáàsì ní Ṣàngó bàbá ìmáàmù Òkè Ọ̀nà l'Abẹ́òkúta
àìgbàgbé wọn náà lè dájú tó ti yàn ọlọ́run náà tó lọ ajẹ́ ọlọ́run ṣe é lùsí dáadáa. gbogbo ẹ̀rù tí ọlọ́run bí kíbi tó kálukú ti wá èdè gbogbo tí ọmọ kí ọlọ́run fún lágbàdàkà fún àwọn ìlú ọlọ́run kan lágbàdàkà gbogbo ẹni tí fúlàmù ọ̀kan ọlọ́run wọ́n yà sọ̀pọ̀lọpọ̀ ńlá yìí ẹ̀wọ̀n àlọ́kùnrin lóbìnrin sàlámù láyà alaykum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. أنت يا صديق يا مستندي إنني يا لهت مقصدي أسبي أيدي للهلا يا شهيدي وتزاهدني أنا لون واتدي ومسكينا ترى ما بلبين أنك يا مسكين شيء طلبين أنت يا مسكين شيء طلبين يا أبا بكر يا أبا بكر عليك ثقتي لا تدعني للهدايا أروتي إنه يوم يصيدون أولي سيهم عمل المربي فسلي إن تجف عني إلى ممن هرم اسمك مما تروم عالمين نار قلبي أسهات الهمم وهلي إن لم تكونوا آمين رجالا إنهم فسرا وهناك القوم هم لسرية سيب لجلوات غير وانين أمية قدوتي مصطفى ياسين يكون وصلي أحمد الفاسين تجاني هبلي وبكلاي حبيب فهدتنا وغزالي صاحب الحجتنا فافتحوا الباب فادخلوا بكم لأسيرا في الغد حياكم أزكي اللهم إلهي بالرضا ضريح المسكين شيء مرتضى أزكي اللهم إلهي بالرضا ضريح المسكين شيء مرتضى وكذا فاروقنا يا ربنا يا رب ما ألوري آدم الأسواتنا ما هلوري آدم الأسواتنا وسلام الله دوما سرمدا للنبي هاشمي أحمد وسلام الله دوما سرمدا للنبي هاشمي وسلام الله دوما سرمدا للنبي هاشمي أبدا وقل الحمد لله عطل الله بقاءكم وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون ربنا أوصيني أن اذكرني متك الذي أنعمت علي وعلى والدي وأني حامل صالحا
ترضى وادخلني برحمتك في عبادك الصالحين. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهب الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. ربي أدعني مدي على الصدق وارجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. سيدي طه إمام 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 سيدي إمام سيدي إنني عبد ولكن سيدي طه إمام إنني عبد ولكن سيدي سيدي طه إمام عبد ولكن سيدي طه إمام إنني عبد ولكن سيدي طه إمام سيدي طه إمام طه إمام سيدي إنني عبد ولكن سيدي طه إمامي وطعامي وشرابي وهو حجي وزكاتي وصيامي وفرودي كلها طه إمامي سيدي طه إمام كابو صلى الله عليه سيدي طه إمامي طه إمامي صلى الله عليه وسلم النبي ومحمد صلى الله عليه وسلم Ọlọ́run mọ́sàbà yọ́nú sí i Ọlọ́run gbogbo wàhálà tí Ànábì wa Muhammad tó ṣe nínú ẹ̀sìn Ọlọ́run bá fi kẹ́kùn kẹ́ ẹ̀ gbogbo àwọn tí wọ́n wá ṣiṣẹ́ pẹ̀lú Ànábì wa Muhammad nínú àwọn sàhábà
àwọn tí ọ hàn nínú wọn ó kéré sáwọn tó hàn ìṣesí ọlọ́run ọba ni nígbà tọ́lọ́run fẹ́ máa sọ̀rọ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nípa àwọn anabi ọlọ́run kìí ṣe gbogbo wọn lọ́lọ́run sọ̀rọ̀ wọn. warusulan qad qasasnahum alayka min qablu. warusulan. qad qasasnahum alayka min qablu. ó ní bẹ́ẹ̀ náà àwọn òjíṣẹ́ tí mo ti pàtàn wọn tí mo sọ̀rọ̀ wọn fún rẹ̀ anabi Muhammad. warusulan lam nakisuhum. ìsì ń bẹ́ẹ̀ ni wọ́n ti tiẹ̀ mẹ́nuba wọ́n ti ń sọ̀rọ̀ wọn. wa kallama Allahu Musa taklima. ọlọ́run kallama Allahu Musa taklima kò sí ntọ́jú ọ̀dà tí Musa yọ lọ́tọ̀ Musa ní táìtù ẹ̀ ní kalamullah Musa taklima eke kallama Allahu Musa taklima ọlọ́run kò bá Musa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tí abáwá láwùjọ báyìí tí wọ́n àìká tí wọ́n ń dákọ̀ àwọn afáwọn afá ẹgbẹ̀ta léèyàn ń bẹ tí wọ́n dákọ̀ tó yẹ pé èèyàn ni wọ́n máa ń dákọ̀ àwọn tí wọ́n bá nábì iṣẹ́ wípé Umaru bẹ́nu wọn Usmanu bẹ́nu wọn Sẹ́ni Ali bẹ́nu wọn Abubakar bẹ́nu wọn àwọn àmì kù àwọn al-mubashiruna bil janna ńkọ́ àwọn mẹ́wàá tí wọ́n gba sàádà àlìjánà látàyé ńkọ́ tó ní fálẹ́ fún àlù. yasha'u fa innahu ahlu badrin. bàbá tún kò lórí àwọn ilé ìwé ó tún kọ àwọn míì nínú àwọn sàbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ẹgbẹ́ gbogbo wọn ni wọ́n kún ànábì lọ́wọ́ iṣẹ́ ẹ̀sìn ò ṣeé dá ṣe gbogbo èèyàn tó bá gbàgbọ́ yẹ kó òun nìkan lòun fẹ́ dá ẹ̀sìn ṣe yóò finish torí kò ní wà nù Kùránì tọ́lọ̀ ti jó yé wa fún èyí dá ṣe ó ní Muhammadu Rasulullahi walladina ma'ahu. walladina ma'ahu àwọn kan kù gbogbo àwọn tí wọ́n kọ́ ànábì bẹ́ẹ̀ tó ní fi dùn kò sẹ́ni tí ń ṣiṣẹ́ nu wa àwa ń jẹ́ ni àwọn kan ní ẹ̀jẹ̀ wọn sàn ó sàn ẹ̀jẹ̀ wọn sàn ẹ̀jẹ̀ tó sàn ń lọ́dọ̀ láfáwa lónìí Islam ò dé pẹ̀lú rọrùn bàbá náà ń ṣe mọ́lúdì àná Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ ń ká akọ́jọ́ dùnú hayatu anabi bẹ́ẹ̀ yẹn bá kàtà anabi kò inú yóò lè dùn sallallahu alayhi wa sallam gbogbo hayatu gbogbo sẹ̀mí anabi pátápátá ó fi stress ni ìbẹ̀rẹ̀ ayé yẹ kò tẹ́sítì dùnú ọmọ tí a bí tí ọba babaláyé wọ́n ń pìtàn bá bẹ̀ fún ni ìdùnnú dà kọ̀gbájúmọ̀ yẹ ọmọ òrukàn ni ó tún ra àlìmọ̀ náà lọ ó tún wá rí Abi Talib wípé ọ̀kẹ́ eléyìí ìran mi ni ẹ̀jẹ̀ mi ni ó tó farati tí wọ́n máa wò mámilá Abu Talib náà tún lọ ó wá bọ́ sínú dáwà ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ níjọ́ tó pépè ọgbóbìnrin ará Mọ́kà bẹ́ẹ̀ ni òsì ni wọ́n jìbìtì kò sì sọ̀yájú sí wọn níta gbélé lọ́wọ́ ni ló dì lífà ló dìjà ẹ̀mẹ́ta ló sì pè ẹjọ́ tí ọmọ tó lè sọ ó pè yàn lákọ̀ọ́kọ́ kí lókè wá fún olùmọ̀kàn ní ṣe dínà fún yín náà ni ayùn yíyún mi kẹ bá mi jẹun wọn túká ọdẹlẹ́ẹ̀kejì ń bọ̀ ọdẹlẹ́ẹ̀kẹta ọlọ́run wọ̀ gbọ́dọ̀ túkẹ́ eléyìí o fast da. bima tu'mar wa'ridi 'anil mushrikin. níta fìràn sọ fún wọn níta pọ́ láti pé òwe ọgbọ́dọ̀ wí ó wí tìfòyà náà ni. inni rasulullahi ilaykum jami'an. ọba tí ọ rán sí yín àbílàbí ni. alihaba jamatana ya Muhammad. wọ́n lè jẹ́ torí ilé ìlú fún wa jọ. ya Muhammad ọba àwọn àlékè. abalaka ya Muhammad alisanihi. ọlọ́run náà bá dá padà fún ibi ànábì ti bẹ̀rẹ̀ pọ́blẹ́mù.
tọ́ba gbogbo gbèsè ayé pátápátá ogun ló wà fi jà gbogbo ogun tí wọ́n sì jà yóò pín méjì ni ogun tí wọ́n jà tí wọ́n wíìnì tí wọ́n kọ́rọ̀ ó kéré sẹ́yìn tí wọ́n fara pa tí wọ́n gbọgbẹ́ ìjọ tí àwọn tí ń bá wọn fà á àwọn Mákà tó wá di pé wọ́n gba Islam tí fatiwu Mákà wá dé tí gbogbo mùsùlùmí wá nù pé tọ̀ lónìí o wàhálà tán ká máa wá gbádùn Ìsìlámù ni Ọlọ́run ò gbádùn Ìsìlámù má bọ̀ wálé ni níjọ́ tó di àlè yóò mú. أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. Ànábì kọjá sọ́dọ̀ Ọlọ́run. Àwọn ẹlẹ́sìn kejì a máa pèdè kan wà ní Jésù kú fún àwọn àwájọ lọ́yẹ ká máa fún Ànábì kú fún wa. Wàhálà wa ló ṣe tó fi lọ́dọ̀ Ọlọ́run àtàtí wọn náà ní Muhammad sallallahu alayhi wa sallam Ànábì fẹ́ dákẹ́ wọn ò wá gbọ́n tí ń wí mọ́ ohun rẹ̀ jáde wọ́n tún wá ní kí Nana Fatima ọmọ ẹ̀ kó gbé etí kó gbé sẹ́nu Ànábì kọ́ máa gbọ́ Fatima wa ni tóun gbọ́ tá Ànábì wí ni pé ummati lé ìjọ mi o ìjọ mi o ìjọ mi o ṣe lọ dákẹ́ lélẹ̀ irú yẹn báyìí tó bá wà Nabi Muhammad nǹkan kan lọ ní alámùrì Ìsìlámì nìsín láyé kí ni nǹkan náà ní pé lánàá ní táwọn èèyàn máa ń sọ̀rọ̀ sí ń pa àyàn bí wọ́n ṣe máa ń rètí yàn sàṣìyà ni personality pé talẹ́ ní ibo ṣe wé lónìí wọn ò lo sàṣìyà mọ́ o iṣẹ́ ló kù tí wọ́n ń lò òun ló fi jẹ́ bóòlù pé wọ́n ń condemn gbogbo àwọn èèyàn láyé lónìí nítorí yọ́tà àwọn èèyàn ń pọ́n wọn tí wọ́n ń rètí wọn tí wọ́n ń pèsè wọn sàṣìyà wọn làwọn èèyàn ń pọ́n jọ́nà bí wọ́n ṣe tó àmọ́ bí tá ànábì fálùdé tá ànábì dẹ̀ jẹ́ ọ̀gá onímọ̀dé wọn ò bá ti rí ibi wọlé sí ànábì náà lára àwọn ọ̀tẹ́sìn àmọ́ iṣẹ́ ànábì ọ̀jẹ̀ wọn ó rí ibi wọlé sí lára alukur'an karim odidi iṣẹ́ rẹ̀ nu alukur'an karim odidi mẹ́sẹ̀gì ẹ̀ nu alukur'an karim òun ni mujisa ní Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ rẹ̀ ni lódì pa àwọn èèyàn dé wọ́n fẹ́ máa criticize wọn ọ̀rọ̀ alukurani criticize gbogbo àwọn tí wọ́n lọ rí ibi ẹ̀ tí wọ́n jẹ́ àwọn ọ̀tẹ́sìn wọ́n bá a ní pípé wọ́n wá rí i yí pé nínú gbogbo ẹ̀sìn nínú gbogbo òwe kò sí ìwé tó pé tó alukurani nínú gbogbo ẹ̀sìn kò sẹ́sìn tó pé tó ẹ̀sìn anabi Muhammad ló fi já pé gbogbo ayé lónìí wọ́n ń withdraw sínú Islam wọ́n rọ́pọ̀lọpọ̀ òwe tí wọ́n rí i pé ìwé yìí só lè já gbọ́dọ̀ ló wí wọ́n rọ́pọ̀lọpọ̀ ẹ̀sìn yìí pé ẹ̀sìn yìí sọ lè já pé bí ẹ ṣe ní kí wọ́n ṣe é nìyí. àmọ́ ní Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀dá kan ni tó pé kìí ṣe gbogbo èèyàn ní máa ń pé o ànábì pé níbi nǹkan mẹ́ta jálibul huluk jálibul akili wàjánibul alhalik alijanibu le kuluki wajanibu le khaliki wajanibu le akili. àwọn ọ̀jọ̀gbọ́n wọn tó bá fẹ́ mọ̀yàn bí mẹ́ta tá a ti mọ̀yàn nu báwo ni dídá rẹ̀. alijanibu le khaliki. báwo ni wá rẹ̀. alijanibu le kuluki. báwo la ká yẹ ṣe rí. walijanibu le akili. ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta wọn wọ anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn rí i pé kò sẹ́ni tó tó tá a bá péjọ báyìí tá a bá dà ń ṣe mọ́lúdì anabi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀lẹ́tọ̀ ká ṣe torọ́ ọlọ́run o ọjọ́ bíbí ọlọ́run ò fọwọ́ fúfú yẹ mú ọjọ́ tí ó lágbára jù lọ́jọ́ bíbí bá ń lọ sí suratul Ahqaf kọ́
àyà 15 ọlọ́run ròyìn ìjọ ìbí fún wa wípé ọjọ́ bíbí o kìí ṣe ọjọ́ tó yí sí ọjọ́ tí alábíàmọ tóbìnrin yóò dòkú ni kò sóbìnrin tó bímọ tí yóò dòkú tó bá bí tán ọlọ́run sọ̀dà láàyè tó bá sì wúyọ́ gbẹ̀mí ẹlòmíì àti pọmọtáyé ò yí sí orí bẹ́ẹ̀ má dàmú mi. wa wassayna al-insana biwalidayhi ihsana. ọjọ́ bíbí ìwúlẹ̀ ọlọ́run trace ìgbékè sọ ọjọ́ tó yí sí ọlọ́run wá ní àsọ́ọ̀lẹ̀ mi tí mo sọ fẹ́ yín ọmọ èèyàn láyé. biwalidayhi ihsana. àwọn òbí méjèèjì mo fẹ́ bá ń ṣe dáadáa fún wọn. hamalati ummu kurhan wa wada'ati kurhan. ọlọ́run wá gbé lórí ìyá ó ní ìyá rẹ tó gbé oyún rẹ sínú nígbè ìnira kò yí sí fún un ó tún wá bí ọ kò yí sí fún un. wa hamluhu wa bisaluhu 30 shahra. gbígbé oyún kò sí rọrùn bẹ́ẹ̀ dìlífà táyé kò sí rọrùn bẹ́ẹ̀ yóò máa wá wù ọmọ ra yóò máa gbé ọmọ ra yóò máa wù ọ́ ká fún ọdún méjì gbáko. 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة. bọ́ọ̀bá sí salasuna sahara 30 days lọ́nà 30 ọlọ́ọ̀lẹ́ tó kéré jù ọgbọ̀n oṣù nìyá rí ó fi wù ọ́ èyí tó kéré jù nìyà yóò wá wù ọ́ bẹ́ẹ̀ títí. حتى إذا بلغ أشده وبلغ 40 سنة. tó fi wá di gidigba tó tani tọ́jú ayé dágbé 40 سنة. ọwọ́ àdọ̀mọgójì ọjọ́ yọ́sẹ̀ máa wá yin kànú díẹ̀ díẹ̀ pé ọ̀dà bẹ́ẹ̀ ni pé ọlọ́run ti bá mi wò ó. قال ربي أوصني أن أشكر نعمتك التي أنعمت علي. ọlọ́run tó bá bá a débẹ̀ òun ó tó ọ̀dà kó o dúpẹ́. kọ́lá rọ̀bì ọ̀dà bọ́ ọba fọ́nú fọ́ra kó sọ pé ọlọ́run. أوصني أن أشكر نعمتك التي أنعمت علي. gbàmíláyè kí n lè dúpẹ́ kí n lè san gbèsè ìdẹ̀ra tí ọlọ́run ọba tó ṣe lérí mi. وعلى والدي. àtẹ̀yí tó ṣe lérí àwọn òbí mi. واصلح لي في ذريتي تبت إليك وإني من المسلمين وأن أعمل صالحا ترضاه واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. ọpẹ́ ọlọ́run fi tẹ́ẹ̀nì wa nípe níbi bíbí ọjọ́ bí àádọ́jọ́ bí àádúpẹ́ fọlọ́run lórí bíbí ipò wáyé nítorí kí ni ìtumọ̀ ọpẹ́ àwọn afáà ní ìtumọ̀ ọpẹ́ ni pé wọ́n ń ta bá nítorí ká lè sin ọlọ́run lọ́lọ́run fi dá wa àwọn kan ní nítorí ọpẹ́ ló fi dá wa pé torí ọpẹ́ lọ́lọ́run fi dá wa wọ́n ní tí ọjà á mọ̀ pé torí ọpẹ́ lọ́lọ́run fi dá wa lọ sí Suratul A'raf. ọlọ́run jó yé wa yí pé Satan tí wọ́n ń pè ní Iblis níjọ́ tó ṣe gírímánká ìfádàmọ́ tọ́lọ̀ ní tẹríba fún tọ́lọ̀ wọ̀ tẹríba fún táwọn yòókù tẹríba ọlọ́run wá ń ṣàlẹ́ǹjì Iblis wípé kí ló dé. mana'aka alla tasjuda iz amartuka. kí ló kọ̀ fún ọ tí ọjọ́ forí kalẹ̀ gbàtẹ́mi ọlọ́run ọba tí mo pọ́ láti ẹgbẹ́ ọ̀fẹ́rí balẹ̀ fádámà. qala ana khayrun minhu khalaqtani min narin wa khalaqtahu min tin. ọ̀nì tí àjọ lè rọrùn bẹ́ẹ̀ èmi lóore jù lọ ni tọrọ dá mi alákìtà ní mi nárì ibi náà ló ti mú òun jáde o sì dáadáa máa ń bí arọ̀fọ̀ ìṣó. qala fabiti minha fama yakunu laka an tatakabbara fiha. ọlọ́run ní sọ̀kalẹ̀ níbi tó wà ní kí lóde tó ń ṣe kọ́ńkí ní àṣàwọ̀ ọlọ́run. fakaruji innaka mina sagirin. olùjáde ó ti di èèyàn kékeré látòní sálíbù wá bá ṣe ìtọ́n. qala anzirni ila yawmi yub'athun. ó ní bọ́ bá rí ẹ̀wọ̀ ọlọ́run wọ́ jáde àmọ́ má pa mí.
kọ́ mọ́pà òun lọ́hùn lára àdìjọ́ gbẹ̀dẹ̀ àlìkìyámà. Qala innaka minal munzarin. ọlọ́ni kò sí tó ṣe tẹ́lẹ̀ ta yẹ̀wò àmọ́látò ni o ti dẹ́ni tá a máa kẹ́fín sí. Qala fabima aghwaytani la'aqudanna lahum siratakal mustaqim. ó ní torí ádámù àtàwọn ọmọ ádámù ló fi ṣe léyìí fún un òun náà wàá dètè fún wọn òun wàá dírẹ́sì ọ̀nà kan fún wọn bí ọ̀nà tó dáa tí wọ́n mọ rí lọ́nà tó dáa tí èsì sọ̀nà. Thumma la'atiyannahum min bayni aydihim wa min khalfihim wa an aymanihim wa an shama'ilihim. ó ní kò síbi tí nígbà yọ sí wọn ìgbà tó yọ sí wọn ìgbà òsì yọ sí wọn ìgbà wájú yọ sí wọn ìgbà ẹ̀yìn yọ sí wọn. Wala tajidu aktharahum shakirin. látẹ̀jídí. Aktharahum shakirin. ẹgbẹ́ tó fi dá lógo wọn mọ̀ pọ́wọ́ mi ti bà wọ́n wọ́n èé ṣe tiẹ̀ mọ́ tèmi ni wọ́n ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní dúpẹ́ wọn ò ní bọ́ pẹ́ du gbogbo ẹ̀dá tí ọba ti mọ pẹ́ du ọmọ èṣù ni. kí bíbí ẹ̀dá wọn bí ọsáyé tí wọ́n bí ànábì tó jẹ́ pé ànábì yìí ni ẹni tó ṣàánú wa àwọn àfáàwọ̀ gbọ́ àwọn ànábì ọlọ́run ọba pátápátá wọ́n wá rí pé àwa àlùmọ́ ànábì àṣelọ́kì tọ́pọ̀ wọ́n wá sí lọ́kì yẹn jọ yín wá ń lọ bí márùn-ún kọ́ mọ́ àlàmúmínì. Jazakumullah. wípé ìta ń pè ní ìjọ ànábì wa Muhammad aṣoríire inú oríire tá a ṣe látara pé ara ànábì lànábì tiwa àwọn kan bẹ Musa lànábì wọn àwọn kan Isa ni àwọn kan Ibrahima ni àwọn kan Nuhu ni àmọ́ ànábì Muhammad Sallallahu alaihi wasallam. táwa sọ gángan ó gbé àwọn nǹkan kan kó fún wa táwọn tó ń wò lórí ọ̀fẹ́ wọn náà kọ́ ń bẹ̀ ni pé látara pa jẹ́ húmà nábì òrè wa pọ̀ òrè húmà nábì ọlọ́run ló dìrì sọ fún wa yí pé ìjọ olóore ni wá pé kúntùn. Kuntum khayra ummatin ukhrijat linnasi. Ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkari wa tu'minuna billahi walau amana ahlul kitabi lakana khayran lahum. Minhumul mu'minuna wa aktharuhumul fasiqun. nígbà tó yẹ pé ànábì olóore la tẹ̀lé ọjẹ́ káàánú òdìjọ́ olóore yìí pé ọlọ́ọ̀ni ẹ̀ máa jẹ́ ìjọ olóore. Kuntum khayra ummatin ukhrijat linnasi. oore yìí náà ni kẹ́ ẹ máa jáde sáwọn èèyàn. Ta'muruna bil ẹ máa ma'rufi pa wá láṣẹ rẹ̀. wa tanhauna 'anil ẹ máa munkari pọ̀ fún wọn pé wọn mọ́sá yìí dá. wa tu'minuna billahi. ẹ fọlọ́ mọ̀ wá pé kí wọn onígbàgbọ́. Walau amana ahlul kitabi lakana khayran lahum. ọlọ́ọ̀ni àbàlùkùtà tó bá yẹ pé wọ́n bá gbàgbọ́ kì bá lóore fún wọn. Minhumul mu'minuna wa aktharuhumul fasiqun. nínú olùmọ̀mìnú ń bẹnu wọn ò tó nígbàgbọ́ àmọ́ pọ̀lọpọ̀ wọn kò kì í ní wọn. à ń jẹ́ ìjọ olóore torí pé a jẹ́ ìjọ ànábì Muhammad òde ní. wọ́n lẹ́lẹ́kejì inú ta tún géènì torí pé a jẹ́ ìjọ ànábì Muhammad ọlọ́run sọ wa níbi ìparun. kò ní sùúrù tó yí ká ànábì ò tó dé. ní a bá ti ṣe yọ pa wọn rẹ ni. gbogbo tí wọ́n sì ṣe ń gbà náà là ń ṣe níṣe o. ó tún jù lọ pátápátá yóò pa wọn rẹ tó bá lọ sí súrátẹ̀lẹ̀ Araf Jazakumullah. bá mi lọ sí ẹ̀mẹ́lá múmínì àyà 79 sí 73 sí 79 ọlọ́run fi hàn yí pé bẹ́ẹ̀ mi ṣe é ṣe kó tó dé ní pẹ̀lú àwọn yòókù. Wa ila Thamud akhahum Salihan qala ya qaum. Qala ya qawmi ibudullaha ma lakum min ilahin ghayruhu qad ja'atkum bayyinatun min rabbikum. Hadhihi naqatullahi lakum ayatan fasaruha ta'kul fi ardillahi. Wala tamassuha bisu'in fayakhudhakum
فيأخذكم عذاب أليم ويأخذكم عذاب أليم. فيأخذكم عذاب أليم tọ́lọ̀ wọn wí ọ̀wá lè gbọ́ yé ọ̀wá lọ́nà àyà mi. anakumullah. àsábùrà àlímì ipe ńgbà tọ́ran dún tọ́run wọn ìlàsàmúdá ẹ̀dùnmọ̀fẹ́ lò yáwùsàkún àsábùrà àlímì pé ọwọ́ ìyàlẹ́ máa fi gbá mú ìtọ́fù ọ̀wá ní gbọ́ ìgbẹ̀hùn àtẹ̀sàkùrán yóò mọ̀ wá túra wọn àsábùrà àlímì wá padà síbòmí ìmọ̀làmú mi ni. abisakumullah. ọlọ́run wa ń sọ ọrú yẹn àyà bí ṣe máa wá mú yà ń wá. wa kullan akadhina bizambihi. ọlọ́run lẹ́nu kọ̀ọ̀kan ni mo gbá mú àsábùrà àlímì lọ́fẹ́ máa tú pẹ̀lú mo gbá mú pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀. faminhum man arsalna alayhi hasiba. ọlọ́run àwọn kan nù àrísànà àlẹ́ hasiba. atẹ́gùn àgàn mo fi pa wọ́n rẹ́. waminhum man akasati soyatu. ọlọ́run àwọn kan igbe ni mo fi pa wọ́n rẹ́. waminhum man kasabna bil ardi. ọlọ́run àwọn kan mọ ká ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀. waminhum man agrakna. àwọn kan atki mo tẹ̀ wọ́n rí. وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. ọlọ́run ní ìṣàbòsí fún wọn o àwọn fúnra ara wọn ni wọ́n ṣàbòsí fúnra wọn tí wọ́n béèrè èmi ọlọ́run bá ṣe fún wọn bó ṣe wá bá wọn gbogbo àwọn tí ń wíyé o húmà ànẹ́bì kan ni wọ́n o ìjọ ànẹ́bì kan ni wọ́n o ìjọ húdù bẹ́ẹ̀ ìjọ suebu bẹ́ẹ̀ ìjọ lutu bẹ́ẹ̀ ìjọ sọ́ọ̀lù bẹ́ẹ̀ bí ṣe kó wọn lẹ́nu ìgbà tó wá dàda ná Muhammad sallallahu alayhi wa sallam ìpè ànábì tiwa bá a ṣe róore tọ́pọ̀ gbà ń bẹ́ẹ̀ tọ́lọ̀ tí wọ́n wá torí ànábì sọ wa níbi hìláàkì pé ẹ̀yin ọ̀wá ní parẹ́ ọ̀ wà lọ sí suratul Anfal ọ̀ wà má bọ́lọ̀ tí wàá sọ wa. وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. wọ́n dìídì béèrè ìyà lọ́dọ̀ ọlọ́run. وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك. tó bá jáde pé lè tọ́ ń sọ yìí òótọ́ ni ọ̀dọ̀ ọlọ́run ló sì ti wájú ànábì ṣe múra yìí. فأمطر علينا حجارة من السماء. sọ́fàlà nǹkan máa rọ òkò yaná tinubu àná kọ́ máa rọ kalẹ̀ ní ìsìn. أو ائتنا بعذاب أليم. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. sallallahu alayhi wa sallam. ẹgbẹ́ sallallahu alayhi wa sallam. ọlọ́run ní kò lè ṣeé ṣe. ma kana Allahu liyu'adhibahum wa anta fihim. tọ́ ń bẹ́ẹ̀ anta fihim tọ́ ń bẹ́ẹ̀ kéde ọwọ́ amúyàwá tí wà nábì ń bẹ láàrin wọn. وما كان الله معذبهم وهم يستغفرون. ṣé ẹ̀yà tó máa ń bógìgì rẹ̀ jà? ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọnù pé kóun tún máa bógìgì ń jà tó ń bẹ́ ń bẹ̀ kóun wá mú yà wá òun sì ń wú ọba ìtòdó kóun sì ní kí ọmọ bọ̀ wá bá wọn. ọ̀jọ̀gbọ́n àfọ àkànní kí ànábì ó ní máa. أرسل الرحمن أو يرسل من رحمة تسعد أو تنزل في ملكوت الله أو ملكه إلا وطاع المصطفى عبده نبي المقتار أو مرسل واسطة فيها وازل لها يعلم هذا كل من يعقل. يعلم هذا كل من يعقل.
anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́run ó ní ọ̀jọ̀gbọ́n kan àfa kan akọni ni ọlọ́run ó ní máa. arsala rahmanu aw yursilu. ọlọ́run ọ̀ránṣẹ́ kan rí gbogbo ọ̀ránṣẹ́ tí máa ránṣẹ́ ọwọ́ àlò mali àti mùdọ́rí èyí ó ti rán kọjá ní àbẹ́yìí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ rán. min rahmatin tasi'atu aw tanzilu. nínú kí ọlọ́run tẹ̀sí ádù àwọn tẹ̀sílù èyí tí ń sọ̀kalẹ̀ láti sẹ́mà ní àbẹ́yìí tí ń gòkè lọ sọ́dọ̀ ọlọ́run. fi malakuti llahi aw mulki. malakuti ọlọ́run ọba ọ̀pọ̀ àwọn fi múlíkì èyí tó bá ọ̀kọ́ jẹ́nu méjèèjì tọ́lọ̀ ń bá fẹ́ ránṣẹ́ ń bẹ̀. illa watan al-Mustafa abduhu. ó dàgbọ́ yẹ pé ìlà àwàtọ́ àmustapha abdul pẹ̀lú ànábì ni pé ọlọ́run ọ̀dà nǹkan kan ṣe lẹ́yìn ẹ̀rí yóò ṣe pẹ̀lú rẹ̀ ni. nabiyul muqtaru aw mursalu. ànábì wọn lòún sọ fún al-Muqtar ànábì ẹni ẹ̀sà mursalu. ẹni tá a ránṣẹ́. wasitatun fiha wasilun laha. ó ní wáàsítọ̀ tó fi àfikọ́já sí yípa ànábì ní wáàsítọ̀ láàrin ọlọ́run àtẹ̀dá gbogbo tó bá fẹ́ dé wá báyìí. wasilun àtìkú laha. amẹ́làmúmi lọ́jọ́ ká ànábì Muhammad gàgà fúnra rẹ̀ ọ́ sọ́ sallallahu alaihi wasallam ó ní àyàtì. khairun lakum wa mamati mamati khairun lakum. wùjúdù mi yí pé ìbẹ̀ láàrin yín tí ń sẹ̀mí khairun lakum mamati khairun lakum kí ló ó ní mo bá tún kú olóore ní jẹ́ fún yín kí lọ́jọ́ jóore bí máa ń bẹ láàrin wa lọ́lọ́run ti sọ òun kóun ò lè mú yà wá bó bá kò láàrin wa kí lọ́jọ́ jóore ó ní gbogbo tó fẹ́ dé wá báyìí kò séyìí tì ní rí. gbogbo tó bá fẹ́ bá human nẹ́bì kan nígbà tó bá tẹ̀ máwọn àfáà ti ń rí ànábì ò ṣe ní rí tẹ́bẹ̀ èèyàn ni Gàsálí tó ní kúlẹ̀ ìwà ní ra ọ́ ní má yìí ta fábàkà ọ́ ní warasani hasana. àtẹ̀sùnúnà bí anamẹ̀tukùn lastu zakal mẹ́ta wàlá yàhánà ọwọ́ ìgbà tí wọ́n bá bọ́ wá ní akufu filọ̀ ì akiran wàrà kóńtà mamuhuna tànáhì wàdànà wàtò àmì wàsà wàsàbí wàhídùn wàhùwà rọ́mùsùn fàfùhùn hasana lẹ́sà àmúran sàyíkan aw labana yà wàlà máhà wàlákin labana la wàlámà wàlákin labana. ìmọ̀fẹ́ lò ní pé akifu filọ̀ yìí. akifu billahi akira wara ọlọ́run akifu. fà lọ́dọ̀ ọlọ́run báyìí òun wá wo lóyìn màfúsì sàtà kọ̀ọ̀kan òun kà òun sì rí. akira wara. akra wa ara ní pé tó o bá lókun lọ́run má jẹ́ kí sàárọ̀ wọn rántí àwọn òkú ọ̀run rẹ pẹ̀lú àdúrà rántí àwọn òkú ọ̀run rẹ pẹ̀lú sàrà torí gbogbo ń tó bá fẹ́ wá bọ̀ àwọn ti rí kí wò tó rí tí ọba wọn kọ́ dọ́dọ̀ rẹ wọn lọ́lọ́ gbà mí má gbélé ìlọ́ba èyí tí wọ́n ń di ìlọ́ba bàlágù yọ pọ̀ dákun wọ́n tún ṣiṣẹ́ lọ́hùn náà ni èyí tí kà máa ń dààmú fún àwọn èèyàn lọ́wọ́ ni yí pé success kéde gbogbo yẹn lọ́sàṣeyọrí o àmọ́ àwọn èèyàn máa àṣeyọrí wọ́n máa ń dà pọ̀ mọ́ ọjọ́ eré ẹlòmíì ògùn lẹ́mìí lọ́sàṣeyọrí ẹlòmíì sì gùn lẹ́mìí kò ṣàṣeyọrí yíṣọ́ ògùn lẹ́mìí sí yíṣọ́ wá ṣàṣeyọrí ni. Allah alayhi salam. yíṣọ́ ògùn lẹ́mìí anabi isa alayhi salatu wa salam 33 years ọ̀pàṣẹ lágbà ó sì pa ń kékeré àrùkọ nítorí tó dàrú àwọn èèyàn lójú sọ̀rọ̀ isa fi ń dàrú wọn ló lọ kékeré ni ipe kálá ó ti àrùkọ àǹtí yẹn ju ẹ̀ òrí málàmú mi ni. abizakumullah. fasharati ilayhi qalu kayfa nukallimu man kana bil mahdi sabiyyan. ǹjọ́ kó tó dáyé ni yíṣà bẹ́jọ́ ńlẹ̀ ni èèyàn máa bẹ́jọ́ ńlẹ̀ bẹ́ẹ̀ èèyàn wáyé tó bọ̀ràn ńlẹ̀ èèyàn wáyé ọba kẹ́ńlẹ̀ gbogbo àwọn tó bá bá wọn tó bí ọfà bí wọn náà bá dé òde inú ogun ni ogun táwọn tó bá bí ọba jà tán tí wọn fi lọ́dọ̀ Ọlọ́run táwọn sọ fún ọ pé wọn lè rẹ́yìn ogun ọ̀hún tí ìbá kọlọn bá fẹ́ kún ọ. ya ukuta haruna makana abuki murasawi wa
ما كانت مكبكيا mariam tó bí isa wọ́n ti ń bá pò. يا أخت هارون ìwọ ọmọ ìyá haruna. ما كان أبوك امرأ سوء bàbá rẹ̀ sẹ́ni bí. وما كانت أمك بغيا àtìmọ́yà rẹ̀ lálágàbà gébè. فأشارت إليه wọ́n bá rojọ́ ohun títí nítorí pé olóyún yíṣà wọn ọmọ bóyún ṣe dé ńgbà yíṣà dé wọ́n ti fẹ́ máa rojọ́ ó lè má ròmí dájọ́ mọ́ wá tọ́ka sí yíṣà. قالوا كيف نكلم من كان في المهد صبيا lẹ́ẹ̀kan náà wọ́n ní so serious ọmọ tí ń bẹ lórí ìtẹ́bà òun ni ó ṣe sọ̀rọ̀ ọlọ́ọ̀ni yíṣà máa sọ̀rọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ قال إني عبد الله آتاني الكتاب ó ní wọ́n fún mi ní tírà. وجعلني نبيا wọ́n ti ní ànábì ọlọ́run. وجعلني مباركا أينما كنت èmi ṣe bọ́ ọmọ tẹ ẹrù mi sì mi sọ ọmọ àlẹ́ ọmọ alálùbáríkà ni mí. وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا wọ́n bá mi láti ẹgbẹ́ kí wọ́n ní iyọ̀ zaka lókun ìgbà tí n bá ń bẹ láyé. وبرا بوالدتي àwọn ànábì ọlọ́run fatọ́nà ń bẹ fún ọgbọ́n ń bẹ fún ọkọ̀ sọ̀rọ̀ bàbá ọ̀darí rẹ̀ sọ́dọ̀ yẹ ó ní wọ́n ṣe mí lọ́mọ alálùbáríkà fún ìyá mi. ولم يجعلني جبارا ó ní kò ṣe mí ní ọmọ tí ó máa lọ́yàn lọ́wọ́ gbà èmi èsì sọ ọmọ burúkú eléyìí bu ọmọ èmi èsè bẹ́ẹ̀. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ìfarahàn kọjọ́ mẹ́ta lẹ̀ dání láyé ọjọ́ bíbí ọjọ́ títán ọjọ́ gbédìde ọjọ́ bíbí wọ́n ṣe súná ọjọ́ títán wọ́n kírun sí i la ọ wá ṣe mẹ́tẹ̀ẹ̀ta fúnra rẹ̀ ọ sọ̀rọ̀ rẹ̀ ló kọ́ ọ kírun síra rẹ̀ la ó tún ṣàdúrà ọjọ́ gbẹ̀yìn oníjọ́ wọn bí mi ọ̀la kọjá mi. والسلام علي يوم ولدت yóò máa wù dídí tù ó ṣe súná ara rẹ̀ ọ̀la kọ́ máa bá mi jọ wọ́n bí mi. ويوم أموت ọba kọ́nà ya ló ń gbà wá ọ̀nà ya ló wọ́n gbà lọ ó kírun síra rẹ̀ la ó níjọ́ ọmọ bá tún kò ń bẹ̀ ọ̀la kọ́ máa jẹ́ tèmi. ويوم يبعث حيا ọba di ọjọ́ tí wọ́n gbé yàn dìde ọ̀la kọ́ máa jẹ́ tèmi. ويوم أبعث حيا ذلك عيسى بن مريم ọlọ́run ní sọ ọmọ mariama nìyí. قالوا لأخ الذي به ọlọ́run يمترون ní gbọ́dọ̀wọ́ òdodo ní tẹ̀wọ̀n ìyàpẹ̀ ẹnu lélẹ́rí. ما كان لله أن يتخذ من ولد ọlọ́run سبحانه kò lẹ́tọ̀ọ́ sí mi ọlọ́run kí n lọ́rẹ̀ kò sì lẹ́tọ̀ọ́ sí mi kí n lọ́mọ mímọ́ èmi ọlọ́run bá ń bẹ̀. إذا قضى أمرا فإنما يقول له كن àṣẹ ni tèmi ọlọ́run bá ti فيكون. báyọ̀ máa rí bẹ́ẹ̀. ibi ọlọ́run mọ́là mú mi níbi tí ń lọ tí ì lọ bẹ̀ lọ sálì mùránà ibi tó ti pàṣẹ lọ́dọ̀ ó sì pàṣẹ tàgbà èyí ló lè yanjú ọ̀rọ̀ orí ń bẹ̀ mọ́là mú mi. حفظكم الله kí lọ́lọ́wọ́ bá wí. ويكلم الناس بالمهد وكهلا ومن الصالحين yukallimu nas filimadi. بالمهد وكهلا filimadi láti gbogbo ìta àyànjúlẹ̀ kan filimadi nìyẹn orí ìtẹ́ oníwàkàlà ọlọ́run ló jíṣẹ́ òun lọ́dọ̀ wákàlà ni ó sì jẹ́ lágbá kí wàá ní nàtíjà. ومن الصالحين wàmínà sọ̀lẹ̀ yìí nàtíjà rẹ̀ nìyẹn pé ó parí iṣẹ́ ẹ̀mí èèyàn lè mọ́ gùn bẹ́ẹ̀ ni bàbá tó bí àfa yóò ṣe gùn àmọ́ tó ó parí iṣẹ́ bọ́lọ́hún ọba tẹ́wọ́ gbà lẹ́nu rẹ̀ nìkan kò ní sẹ́kù lẹ́yìn ẹ̀ nítorí kí nǹkan máa sẹ́kù lẹ́yìn yàn agbára ẹ̀dọ́ ọ̀ka yìí ni ọmọ ya àfa àtọ́júkú tẹ́nì kò gbúrò wọn mọ́ gbogbo lé wọn da oró ni tí kẹkàn sẹ́kù ń bẹ̀ mọ́ wọ́n sì pàṣẹ lánàá ẹsẹ̀ ọmọ ọrọ̀ girigirigirigiri bọ́jẹ́ lọ́nà kéwu ni ọmọ kéwu ọ̀lọ́ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ bọ́jọ́ náà wá sí ni bọ́jọ́ náà ń sin lọ́hùn ni wọ́n sì lọ nǹkan kò sì kú mbẹ́ wọ́n finish sàmá kéèyàn sẹ́kù àdéhùn yẹn ọlọ́run ló ṣe fún ànábì pé wàlàlẹ̀ á ìrátú. خير لك من الأولى wàlà sọ́fà yìí tí kàrọ̀ bùkà fàtà. ولسوف يؤتيك ربك فترضى. sọ bẹ́ẹ̀ yẹn bá lọ èèyàn bẹ̀rẹ̀ wà ní gúngùn kó lè rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn ju bẹ́ẹ̀ tó bá lọ tó ṣiṣẹ́ pẹ̀lú àníyàn dáadáa tọ́lọ̀ ń bá gbaṣẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe rí ni.
ẹ̀sáàpù bẹ́ẹ̀ nírú Yísà ó jíṣẹ́ wọn lọ àwọn gbà tọ́lọ̀ ń gbaṣẹ́ kọ̀tẹ́ Yísà ọ̀tán Yísà exist di sí ni gbogbo àwọn tọ́lọ̀ ń bá gbaṣẹ́ wọn bí wọ́n ti máa exist nu anẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ó lọ fẹ́ taari gbà lára rẹ̀ òun ni pé nàbíyù yẹn ìkẹ́ oore wà lára rẹ̀ ọjà àná òdìdí olóore nàbíyù yẹn ọlọ́wọ́lá àtà nàbí ọ̀sọ́ wa níbi hilak ibi ìparun bí ṣe pa àwọn yòókù rẹ̀ wọ́n ní nígbẹ̀yìn rẹ̀. كان الله ليحاسبهم وأنت فيهم. ẹnì kọ́rẹ́ inú ọ̀rẹ́ tá a tún wá rí gbà ló tún wá ṣe ní wá ní ìjọ ọlọ́lá ìjọ tí fi lọ́lá jù lọ sí Suratul Anbiya sọ pé nu gbogbo huma kò sẹ́ni tó nírú ọlá wa kò sẹ́ni tó nírú ọlá huma nabi Muhammad sallallahu alayhi wa sallam. ipe torí ànábì yìí ẹ máa jẹ́ ìjọ ọlọ́lá orí bẹ́ẹ̀ àyà 73. وجعلناه أئمة يهدون بأمرنا وأوحينا إليهم بالخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. ọwọ́ nítorí ànábì wọn. وجعلناه أئمة يهدون بأمرنا. wọ́n bá fi wọ́n síwájú pé wọ́n máa dẹni wájú kí wàhálà àwọn ọmọ pọ̀. أئمة يهدون بأمرنا. a fi wọ́n mọ̀nà ní ìta kò sẹ́ni tí fi hàn mọ̀nà lẹ́yìn Ọlọ́run يهدون بأمرنا. وأوحينا إليهم فعل الخيرات. wọ́n wá ránṣẹ́ iṣẹ́ rí فعل الخيرات bọ́lọ̀ tí máa ń ṣe fáwọn ahùnmá nẹ́bí Muhammad yẹn bí wọn náà bá ti wá fẹ́ kí sẹ́ẹ̀rì tó wá fẹ́ kí dáadáa rí ọ̀pọ̀ ọ̀fẹ́ kọ́lá rí ọ̀pọ̀ ọ̀fẹ́ parun ọ̀fẹ́ kórè rí ọ̀pọ̀ àsàlátù ní ọjọ́ pọ̀ àsàlátù ní gbogbo jàgàjàgà bẹ́ẹ̀kà máwùlẹ̀ pé nǹkan kan tí wọ́n kàn wá dá wà láàrin kankan lẹ̀ wọ̀ ọ̀pá gbanagbana tó mọ̀ pé wákàtí kan tó ò ní pè tán wù. gbogbo eléyìí ń fìtínà ni èèyàn gbogbo eléyìí ń náà yé èdè yẹn ni èdè yẹn ni. làwọn ọ̀páhùn. tí ọba dé yẹn sọ àwọn kankan bẹ́ẹ̀nu Quran tó pé ó sọ díẹ̀ dáadáa ni wáyì tọ́já sí pé sọ pé ìtawà sẹ̀ ń dààmú tá à ń wákà yìí kíní kan sì dààmú rọ̀hání kíní kan màláìka kíní kan gbá kíní kan àwo odidi màláìka lọ́lọ́ bá nábì Ibrahim njọ́ tí wọ́n sọ ọ́ sínú ná kéèkì lọ fẹ́ kí n ràn ọ́ lọ́wọ́ Ibrahim ní òun ṣíwọ̀ òun jù ọ lọ. kí ni Ibrahim wá ṣe ọ wá pè Ọlọ́run ẹyọ kan náà ni ó ní asibi Allah Ọlọ́run ló ti pè wá o. قلنا يا نار كوني باردا وسلاما. Al-Qur'ani ya yìí pípọ̀ dákun mélòó níná sàfùlà mélòó níná. قلنا يا نار àwọn tó lọ fi pe iná òun tó ní wọ̀nà bàrìdà máa tutù. كوني باردا. èmi mo ní ọmọ ajó yẹn ní àmọ́ ní ìsìn kúni bàrìdà tutù fún mi ní ìsìn lérí Ibrahim yìí. وسلاما على إبراهيم. salam tí ó bá fi salamu kun inú òtújú nǹkan kan mọ́ láyé àwọn tọ́lọ̀ fi wù pé di tútù àmọ́ máa wò tẹ̀mí sọ́lọ̀ sí. وسلاما على إبراهيم. Ibrahim kan mọ́ ní ọmọ ajó lẹ́yìn Ibrahim gbogbo nǹkan ní ọmọ ajó. ورادوا به كيد فجعلنا هم الأخسرين. Ọlọ́run ló pè Ọlọ́run Ibrahim ó kà pé Ọlọ́run lẹ́ẹ̀kan náà ni Hasbi Allah kẹ́límà kan ìjọ tá Abubakar náà ń gbọ́n tí wọ́n lé wọn àná Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lé wọn dénú gárò inú kòtò wọn àmọ́ bí wọ́n yà sí ma Abubakar sì mọ̀ pé wọ́n bá ká àmọ́ bẹ́ẹ̀ yín wọ́n ń gbọ́n Ànábì ní látàsán. إذ قال له صاحبه لا تحزن إن الله معنا. Ọlọ́run náà lòun náà pé njọ́ ni náà ó níbi tá a wà yí Abubakar Ọlọ́run wà ń bẹ́ẹ̀ Ọlọ́run ló ti pè mí
سيقول لصاحبه لا تحزن. ó ní má bẹ̀rù látàsán. Iná ọmọ ẹ̀yìn lè sojo lídà ni ò gbọ́dọ̀ sojo tó bá lọ́lọ́hun tọ́mọ ẹ̀yìn bá sojo bá gbé ilẹ̀ ń rọ́ ó ní kò sí kankan kò sí gbọ́dọ̀ sí. La ilaha illallah. kò gbọ́dọ̀ sí kò ní sí nítorí òun wọn náà wọn rà wọn. so Abubakar anabi wọn náà wọn rà Abubakar. إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. títan dé lónìí wọn rántí anabi ní látàsán má bànújẹ́. إن الله معنا. àdàbẹ̀ ń bí ọlọ́run bẹ pẹ̀lú wáyà yín. فأنزل الله سكينته عليه. ọlọ́run níbo ti pè mí lẹ́ẹ̀kan náà èmi náà bá sọ sakinata alẹ́ mo bá sọ fọkànbalẹ̀ sọ́dọ̀ wọn. وأيده بجنود لم تروها. أيده بجنود لم تروها. mo wá kún wọn lọ́wọ́ pẹ̀lú ọmọ ogun téyìn fojú rí téyìn security téyìn ọ̀ gbọ́dọ̀ fojú rí security tí wọ́n fojú rí wọn má rí fini o wọ́n gbọ́dọ̀ fojú rí àwọn ká ọmọ pé tí lọ́yọ̀ pẹ́lú mi tí ọba mọ sísítẹ́ẹ̀mù ọlọ́run àtayé tó bá já sí pé kọ̀mọ́ bọ́dọ̀ ń ṣe máa ọ̀pẹ́rẹ́tì àwọn kankan bẹ tó gbọ́dọ̀ máa tinú ajáwù inú atẹ́gùn wa bọ̀ tó gbọ́dọ̀ máa tinú mọ́lẹ̀ wa bọ̀ ìjọ ló kọ ẹ̀bùjà bọ́ bá lọ ẹ̀bù pípọ̀ kíndìnrín yọ pakọ̀p. bí àtún bá sì pọ̀ jù ó sì typhoid kí ni wọ́n fi ṣe tàdá àbí kọ́ lọ gbé tọ̀ ṣúgà tó bá pọ̀ jù àmọ́ tó bá pe ọlọ́run tó ṣàdúrà tó dárúkọ ọlọ́run àwọn ẹ̀mí kan bẹ tọ́lọ́run wọ́n sẹ́ndì pẹ̀lú rẹ̀ tí ọmọ bọ́ ṣiṣẹ́ tẹ́jọ́ kọ̀nẹ́tì pọ̀. wọ́n bìjùnúdí lámútara wá. ojú ò lè rí wọn àwọn ọmọ ogun kẹ́tọ́jú èfojú rí ọlọ́run ni mo wá sẹ́ndì wọn sáà nẹ́bí. wàjà alákálímọ́tò lẹ́dínà kábàárù sùfùlà wà kálímọ́tò láàyè olíyà. ọlọ́run gbogbo àwọn agèfèrí tí ń gbó jẹjẹjẹjẹ ni wọ́n bá ń kú iná wọ́n bá ń kú wọ́n bá ń lọlẹ̀ ohun tí ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní gòkè. wallahu azizun hakim. pé anẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tó o bá fẹ́ kó o retí ẹnu ọ̀pọ̀ tó o bá fẹ́ kó láàrin ọ̀pọ̀ máa ṣàṣàlátù fanabi Muhammad kódà bọ́gọ́rùn-ún péré lọ́ba alágbára àti ṣe lójú pé Allahumma salli ala Muhammadi wa sallim ó ti tó bó o sì mọ salatu Ibrahimiya ó ti tó bó o mọ salatu Al-Fati ó ti tó bó o mọ salatu Sabiki ó ti tó tó o mọ salatu Sunjina ó ti tó bó o mọ salatu Kamila má kórìíra salatu kankan o bó o bá wà mọ̀ kankan sallallahu alayhi wa sallama asalatu ni. nítorí pé òun lẹni tó lọ́n fi kó gbogbo wàhálà kó lẹ̀ fún wa a ń bọ̀ dé ọkàn wa balẹ̀ ọlọ́run ò fìyà jẹ wa mọ́ ọlọ́run ò bínú sí wa mọ́ ọlọ́run ò hàlákà wa mọ́ ó bẹ̀rẹ̀ sí ní kẹ́ wa ó bẹ̀rẹ̀ sí ní gẹ̀ wá pẹ̀lú gbólóhùn rẹ̀ tó ti fi béèlì wa yí pé amana rasul. bima unzila ilayhi min rabbihi wal mu'minuna kullun amana billahi. wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusulihi wa qalu sami'na wa ata'na ghufranaka rabbana wa ilaykal masir. la yukallifu Allahu nafsan illa wus'aha laha ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. Ànábì ní
ó gbà mí gbàràn mi bọ́ bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbàràn mi tó bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbẹ̀bí mi bọ́ bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbẹ̀bí mi bó bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbàjọ mi bọ́ bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbẹ̀bí mi tó bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbọ́mọ kéwú mi bọ́ bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbọ́mọ kéwú mi bó bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbàfá mi tó bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbàfá mi ó bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbà bàbá mi bọ́ bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbà bàbá mi ó bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbà yá mi tó bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbà màmá mi ó bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbọ́mọ mi tó bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbọ́mọ mi ó bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbàyàwó mi tó bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbàyàwó mi ó bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbólùfẹ́ mi bọ́ tó bá dà láyìíra. Ànábì ni ó gbà mí gbólùfẹ́ mi ó bá dà láyìíra. ọmọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Òjíṣẹ́ ńlá abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Òjíṣẹ́ ńlá abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Òjíṣẹ́ ńlá abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Òjíṣẹ́ ńlá gbọ̀rọ̀. Òjíṣẹ́ ńlá abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Òjíṣẹ́ ńlá فايتا في رزق سياتا في بدن توبة قبل الموت راحة عند الموت مغفرة بعد الموت يا وسع على الصراط والنجاة العصاب يا ذا الفضل والإنسان برحمتك يا مرحمين يا خالق الموت يا سام يا صاد الرمضان ما في قلوب المؤمنين وفقد يا المرحمين اللهم أرنا الحق الحق وارزقنا اتباعه وارنا الباطل الباطل وارزقنا اجتنابه لا قبل حي ولا عبادة ولا مثل يدوم كما يا لقد سبقت كلمات العباد المرسلين لهم منصورون وإن جدنا لهم الغالبون حسبك الله حسبك الله حسبك الله حسبك الله حسبك الله حسبك الله ومن انتباك من المؤمنين لا حول ولا قوة إلا بالله العلي العظيم بيجي بتون كانوا كنت والله ما سوادي لا Ọlọ́run sọ adé láyọ̀. مسألة لازمة Má ṣe ilé lásìmọ́. bàbá tó ti lọ kúlú Allah Bàbá tó ti lọ kúlú Allah pẹ̀lú bismillah ọlọ́múlá rẹ̀ bá wọn. Ayatul Kursi Ayatul Kursi. iṣẹ́ sọ gbogbo wa o Iṣẹ́ rẹ̀ sọ gbogbo wa. bàbá tí wọ́n já sójú bàbá ọba ìlú Ìlọrin Bàbá tí ń jẹ́ aṣojú ọba bàbá ìlú Ìlọrin iná àtọ̀ iná ẹ̀ka. gbogbo àwọn afá tí wọ́n wá Gbogbo àwọn àfáà tí wọ́n wà. Mufty Suleiman Múlíkù Suleiman. Sheikh Abdulkadir Sheikh Abdulkadir. gbogbo àwọn afá Kéèkánú gbogbo àwọn àfáà papọ̀ lápapọ̀. wọ́n fi dọ́dọ̀ bàbá wa Dédọ́dọ̀ bàbá wa. Bàbá alátẹ̀pẹ́. bàbá Ali gbogbo yìí Salatul Fatiha Salatul Fatihi iná àtọ̀ iná Salatul Fatihi. subhana rabbika rabbil izzati amma yasifun Wassalamu salam ala afa wa balag mubin àtìyàwó Àtọmọ àtìyàwó àti jàmá. Kẹ́ ẹ máa bẹ pẹ̀lú sọ Ọlọ́run. Ayatul Kursi Ayatul Kursi. سبحان ربك رب العزة عما يصفون سلام الحمد سليمان بن فاروق يا إلهي فتاويلي ومرا واويلي كمالي بردواني وعافية دواما ورزقي طيب على المعالي فكثير أولي بنين وبلي بناتي
وعقبى الخير يا عين لجمال ألا ألا لا إله إلا الله والله محمد رسول لا إله صلاة الفاتحة لقد جاءكم إلى في أعطينا صلاة الفاتحة هدية منا إلى روي مولانا حسن سليمان فاروق المسكين بالله رضي الله تعالى عنه. olórí ọmọ kéwú ìlú Ẹ̀pẹ́ Mufty Kabir àwọn ni wọ́n ṣe lábà náà yẹn wọ́n sì wílé wà ní fún ọmọ méjèèjì Masha Allah. ṣáájú kẹtọ́ wílé ní bàbá wa ní kákí o wọ́n ti wọ mọ́tò báyìí ọlọ́ba àṣọwọ́délé ọlọ́ba àṣọwọ́délé ọlọ́ba àṣọwọ́délé ọlọ́ba àṣọwọ́délé àbá Oníkìjìpá ọlọ́ba àṣọwọ́délé o ẹ bá ṣe ní láàbì kan lápapọ̀ fún wọn ọlọ́ba àṣọwọ́délé má fi wọ́n sọ wá lórúkọ tá a fi. Stay tuned for more interesting programs on My Naija TV.